Ùyanu ni orúkọ rẹ̀. Kí mo pé o, Ùyanu ò ní orúkọ rẹ̀. Ìwé wòlíì Àìsáyà àsọtẹ́lẹ̀ ti kọ́kọ́ jáde ṣáájú bí Jésù. Lóòótọ́ àsọtẹ́lẹ̀ ni ti farahàn láti inú Genesis láti ìpilẹ̀ṣẹ̀ ayé gan-an, ṣùgbọ́n èyí kọ́ jáde nínú ìwé wòlíì Àìsáyà orí kẹsìn kó bá wo ẹsẹ̀ kẹfà lébẹ̀. Ìyàn bí ọmọkùnrin kan, ìyàn bí kò wá, òkèdè ńlá ni, òkèdè kò jẹ́ pé ó mì kété ayé títí. Ìyàn dè mú ọmọkùnrin kan, ìyàn mú kò wá, àkọ́kọ́ hàn bí, èkejì ni pé hàn mú tọrẹ kò wá. Ìtumọ̀ èyí ni ní Ùyanu orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún wí, Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ kò mú ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo, kò mú kò wá. Pé kọ́ni kọ́ bá gbà gbọ́ o, kẹ́ ẹ mọ̀ bá ṣègbé, ṣùgbọ́n kẹyọ̀ níkẹyìn o, òye àrẹ̀lẹ̀pẹ̀kun. Ọ̀rìyà tẹ̀síwájú nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ nínú ìwé Àìsáyà ni wí ìjọba ètò ìjọba pátá lọ́run àtayé wẹ́yàlé ìjìká rẹ̀. Onílà lè yé ni o. Torí kọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan, á ṣe tààràtà, á ṣe tagbára, á ṣe tẹ̀ṣọ́, á ṣe tẹwàtẹwà. Ọmọkùnrin ìjọba ẹ̀yàlé ìjìká rẹ̀. Lọ́rọ̀ àsọtẹ́lẹ̀ ni ó tẹ̀síwájú ìhà pé orúkọ rẹ̀ níkẹyìn o, Ùyanu. Ibẹ̀ láti já dúró lónìí torí oríṣiríṣi ní orúkọ rabanda kò ṣàfihàn agbára Ọlọ́run nínú ayé Jésù Kristi. Ìtìrẹ̀ ní wòlíì Àìsáyà ni ọmẹ́rùnbà lọ́pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún ọdún kan ti bí Jésù Kristi Olúwa wa. Ìhàn orúkọ rẹ̀ ẹ̀yà jẹ́ kẹ́yìn o, ẹ̀yà jẹ́ ìyanu. Bó bá mọ̀ tí mọ orúkọ rẹ̀, á dáa kọ́ mọ́ lónìí. Èsì kọ̀ọ̀kan mọ́ lẹ́run lásán, èsì kọ̀ọ̀kan mọ́ lójú lásán, èsì kọ̀ọ̀kan mọ́ nínú lẹ́tà lásán ní kíkọ sílẹ̀ rẹ̀. Kọ́ mọ̀ wí orúkọ Ọlọ́run wí Ùyanu ni. Wí ẹ ṣoṣẹ́ Ùyanu. Ẹ gba ẹlẹ́ṣẹ̀ kan dọ̀tí jùlíkété àgbáyé orúkọ Jésù ọgbà ẹ̀là. Wí orúkọ rẹ̀ ẹ wo alárìsàn, ó wo ìsàn kí ọ̀nìyàn ṣe nǹkan pẹ̀lú Ùyanu lè yí ni. Wí orúkọ rẹ̀, wí kàn bá dárúkọ rẹ̀ gan, wí òkú kò ti kú, wí á jíǹde. Wí orúkọ rẹ̀ ọyọ̀ yọ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àbí kọ̀nìyàn nínú ẹ̀hàn gan nítọ́ra nínú ayé níbi kan tí mọ́lé orúkọ Jésù Kristi. Kí mo ti wí lákòókò méwì wá, o yóò wò ó nínú ọgbà ẹ̀hàn, wọ́n yóò gbọ́ ọ̀rọ̀ orúkọ rẹ̀ o níbi àhámọ́, wọ́n yóò gbọ́ lórí ìdùbúlẹ̀ àìsàn. Ṣe ṣáṣàṣá kí mo yá kéde orúkọ Ọlọ́run Ùyanu, ṣùgbọ́n mo yá kéde rẹ̀ kó wọ gẹ́gẹ́ bí ọ̀nìkan tó bá mú gbàgbọ́ rẹ̀ sínú rẹ̀ kó dẹ̀ gba òmìnira lọ́ọ̀rù àhámọ́bà ọba ẹ̀yà. Kété n kò yí òbí Jésù Kristi kò yí ká, kété ó ṣẹlẹ̀ hàn ní ó fi hàn wí Ùyanu lórúkọ rẹ̀. Kété àsọtẹ́lẹ̀ ó mọ̀ wí Ùyanu lórúkọ rẹ̀. Kété ọgbọ́n àtètè kí Hẹ́rọ́dù ta lùgbà kí á mòye kàn fẹ́ yà mẹ́bùn kó kọ̀ẹ́ kàn bá tè lọ kàn bá ti padà ẹbọ kàn yà kó náà yọ yà mẹ́bùn kó. Ọlọ́run ọba kan ṣèṣe bí ni náà ẹ dàbí ọgbọ́n ẹ wá kọ́tà pa ọmọ òkókó ní Jésù Kristi láti pálí kékeré ààbò Ọlọ́run lórí rẹ̀ Ùyanu náà ni. Dídàgbàsókè Jésù Kristi akàn wíwé lùgbà gan kọ jẹ́ bí ọmọ ọdún 12 ó lọ sínú tẹ́ḿpìlì ó dẹ̀ báyàn ọ̀jọ̀gbọ́n nínú ìwé ọba ẹ̀ sọ̀rọ̀
kọ́ ọ lẹ́kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run Ùyanu náà ni. Gbàkọ́dé kólúgbélé ní kọ́ lọ súpọ̀ ọ̀dọ́ kọ́ dàgbà sí ọ lọ sí Jọ́dánì o níbi kí Ùyanu bá ti sí kọ́ ti ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kọ́ ti ń wàásù kọ́ ti ń ṣe òrìbí ọmọ kìí hàn nìyàn nínú bẹ́ẹ̀ni náà níbi ò bá ti sí rẹ̀ Ùyanu ṣẹlẹ̀ lébẹ̀. Ó gbààwẹ̀ fún 40 ọjọ́ àti 40 òru nínú àwẹ̀ ni èṣù dán o Ùyanu ṣẹlẹ̀ lébẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sí kọ́ iṣẹ́ ìránṣẹ́ wàásù iṣẹ́ ìránṣẹ́ ìkọ́ni iṣẹ́ ìránṣẹ́ ìmúláradá àti ìtọ́jú ọmọ ènìyàn Jésù Kristi ìyanu níwélé títí kan mú lọ líbe ọ̀dẹ̀ mú iṣẹ́ ìránṣẹ́ ní omulé ìyá ọmọlé ìjọ lónìí náà bá o nígbà kan yàn kò mú iṣẹ́ ìyanu kò mú hàn ó lè wí hàn wí jù bó gan ti ṣe wé à ṣe jùbà kò fẹ́rẹ̀ àánú kan níkọ ọmọ ènìyàn ọyà ènìyàn lẹ́rùn kúkú rẹ̀ òsìkú rẹ̀ àjíǹde Jésù Kristi àti gòkèrè ọ̀rọ̀ rẹ̀ Ùyanu ni. Níbikíbi lágbáyé lónìí náà bá o kọ́ bá ké pe orúkọ nì wé nínú ìṣòro èsì kòkò kéésì cháchàchá orúkọ nì á gbà ọ́ là orúkọ nì á dá ọ lùdè orúkọ nì á tú ọ sílẹ̀ orúkọ nì á ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu àrà mẹ́rìírí àṣẹnu ayé rẹ bóyá ayé rẹ ti lọ́jú pọ̀ orúkọ Jésù Kristi kí mo ti wí bá aṣọ ayé rẹ aṣọdì ọ̀tún níbi kọ́yà bá a ní kọ́ há mọ́ kẹ̀ṣẹ́ há ọmọ ìgbèkùn ayé há ọmọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì náà mọ́ pàṣẹ bá ìrọ̀rùn ìtúsílẹ̀ ìdáǹdè ìṣerere àlùyọ òmìnira sínú ayé rẹ bá àlédè yarí lórúkọ Jésù Kristi òjò lórúkọ mi ọmọ àbálábí tán orúkọ ni èkùnà rí o Ùyanu lé orúkọ rẹ̀ ire o.